ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí. Ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Ilé ìtàtẹ̀ ohun olùṣọ́ àgùntàn yín náà Khadija Adébóyè. Àkórí wa fún tòní ni ìyìn àkúnwọ́sílẹ̀. Àkọ́sọ wà nínú ìwé orin Dáfídì orí 137. Ilé tí ó kà báyìí pé ẹ fi ìyìn fún Olúwa nítorí ohun rere ni láti máa kọrin ìyìn sí Ọlọ́run wa. Ó yẹ láti kọrin ìyìn sí i. Ìwé ká nínú Sámúẹ́lì kejì orí 6 ẹsẹ̀ 14 sí 15. Níbi Bíbélì ká wa ti òní, Dáfídì fi gbogbo agbára rẹ̀ ní Ọlọ́run, ó sì jó pẹ̀lú gbígbàgbé ara rẹ̀. Èyí jẹ́ àpẹẹrẹ gidi fún ìyìn alákọ̀ọ́sílẹ̀. Àbájọ tí Ọlọ́run fún ní ìbùkún kọjá òṣùwọ̀n. Nígbà tí a bá yin Ọlọ́run pẹ̀lú ìyìn alákọ̀ọ́sílẹ̀, ó máa fún wa ní ìbùkún tó kọjá òṣùwọ̀n. Nígbà tí o bá yin Ọlọ́run, òun wù ú. Nígbà tí o bá sì wù ú, ó máa jẹ́ kí àwọn ọ̀tá rẹ wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Àbájọ tí Dáfídì kò ṣe pàdánù ogun kankan. Ìyìn alákọ̀ọ́sílẹ̀ rẹ̀ jẹ́ kí Ọlọ́run kó gbogbo àwọn ọ̀tá rẹ̀ lẹ́nu mọ́ níwájú rẹ̀. Nígbà tí o bá ṣe ju ara rẹ lọ láti yin Ọlọ́run, òun náà máa lọ kọjá ààlà láti pé ìbùkún tó pọ̀ fún. Àti lè fún Ọlọ́run ní ìyìn alákọ̀ọ́sílẹ̀, ó kò lè fi gbèdéke sí ìyìn rẹ̀. O ní láti yìn láì dánu dúró. Èyí túmọ̀ sí pé o ní láti máa yìn ní ibi gbogbo tí o bá lọ, àti bí o ṣe àwọn iṣẹ́ ojoojúmọ́, bí o ṣe ń ṣe àwọn iṣẹ́ ojoojúmọ́ rẹ̀. Èyí tún túmọ̀ sí pé iṣẹ́ àkọ́kọ́ rẹ ní gbogbo ọjọ́ ayé rẹ ní láti máa yìn. Iṣẹ́ àkọ́kọ́ rẹ ní gbogbo ọjọ́ ayé rẹ ní láti máa yìn. Èyí ni ìdí tí ó fi jẹ́ pé gbogbo ìgbà tí àwọn ènìyàn bá rí mi, wọ́n máa ń ṣe àkíyèsí pé ohùn mi kò dúró. Nígbà gbogbo ni wọ́n kọ orin ìyìn sí Ọlọ́run mi. Mo rántí nígbà kan tí mo rìnrìn àjò kúrò ní Nàìjíríà, mo lọ sí ilé ìtajà ìwé láti ra àwọn ìwé. Nígbà tí mo yan àwọn ìwé, mo ń kọ orin Ọlọ́run. Òyìnbó kan wá sí ilé ìtajà ìwé náà, ó rí mi, ó sì fi orin kíkọ mi ṣàwàdà. Àjọ rẹ́rìn-ín, bàbá ara wa lọ́wọ́, bí ó sì fẹ́ máa lọ sọ pé dúró díẹ̀, ó ti lọ. Àṣé pé ó ti ní ìrora ní ẹ̀yìn rẹ̀ fún ọ̀pọ̀ ọdún. Ní kété tí mo bà á lọ́wọ́ ní ipò ìyẹn, ìrora ẹ̀yìn náà pòórá. Tí o bá fẹ́ ìrírí iṣẹ́ ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo ibi tí o bá lọ, kódà nígbà tí o kò retí rẹ̀, o ní láti máa yin Ọlọ́run pẹ̀lú ìyìn alákọ̀ọ́sílẹ̀. Àwọn tó ń fún Ọlọ́run ní ìyìn alákọ̀ọ́sílẹ̀ kì í dúró kí ó ṣe nǹkan fún wọn kí wọ́n tó yìn ín. Wọ́n máa ń yìn nígbà gbogbo, àkókò tí ó wọ̀ àti èyí tí kò wọ̀, pé wọ́n lè dìde lórí ibùsùn wọn ní òwúrọ̀ ti tó láti fi yin Ọlọ́run. Fún ìdí èyí, Ọlọ́run máa ń rí dájú pé ó bá gbogbo àìní wọn pàdé ṣáájú kí wọ́n tó béèrè, kí wọ́n lè fi àkókò àti ìmúra sílẹ̀ tó tọ́ sí ìyìn Ọlọ́run. Ṣáájú kí ìṣòro kankan tó dé, ó máa ń yanjú ẹ̀ kí ìyìn náà lè tẹ̀síwájú. Olùfẹ́, sọ di àṣà rẹ láti máa yin Ọlọ́run ní gbogbo ibi tí o bá lọ, yóò sì fi ọ̀pọ̀ ìbùkún ṣe ẹwà fún ayé rẹ. Kókó ọ̀rọ̀ láti fi ìyìn tó pọ̀ fún Ọlọ́run, o gbọ́dọ̀ yìn ní gbogbo ibi tí o bá lọ àti ní gbogbo